ní ìsìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo wa la gbọ́ ohun tó ṣẹlẹ̀ nípa ti 68th birthday eléyìí tí Paramount King of Fuji Abbas Akande Obesere ọba aláṣàkáṣà wà lárí ohun tó ṣẹlẹ̀ níjọ́ náà. A rí gbogbo àwọn tán fún nílẹ̀, a rí ọmọ kan ṣoṣo lára àwọn báǹdì wọn tán fún nílé ní òní Woman City tí ń bẹ láyégún ọ̀lẹ́yọ̀ tí wọ́n náà ti parí gbogbo léyìí. A sì rí bíyàwó wọn ṣe dúró sẹ́gbẹ̀ẹ́ wọn gbágbáágbá. Ọ̀pọ̀lọpọ̀ olórin ló wá ńjọ́ náà lọ́hùn. Ẹ mọ̀ rí fídíò wọn. Ayé Currency wá tá a rí ni o. Bákan náà Fuji Merege náà wà. A sì rí Àyìnlá Saheed Akórèdé Òṣùpá Sàrẹ́dọ̀n Pápá àwọn náà wà ńbẹ̀ tá a sì ń rí. Wọ́n tiẹ̀ wá lọ pẹ̀lú ọ̀rẹ́ mi inú wọn kan láti Èkó. Ẹja fìyàn lẹ̀. Kò wá tán síbẹ̀. Nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí náà ni la gbọ́ ti Two-Face Idibia tí àwọn obìnrin women supporting women, àwọn obìnrin tán support ara wọn, bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin náà gádà ara wọn jọ, àwọn náà support ara wọn. Àrí Tókẹ́ Mákinwá tààrọ náà tó náà bọ́ síbẹ̀. Àrí Tiwa Savage àwọn náà ọ̀dọ̀ ìyàwó Two-Face ọ̀dọ̀ ọbẹ̀ làwọn fì sí. Ní ìsìn bá ti wá rí T-Bliss náà ìyún ọkọ Tiwa Savage pé kò tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ kò yẹ ó sọ̀rọ̀. Bákan náà Tókẹ́ Mákinwá nígbà tó ń sọ̀rọ̀ T-Bliss ní kò tiẹ̀ tún jẹ́ kó jẹ̀wọ̀ fi fámìlì ilẹ̀ ó súnmọ́ àwọn méjèèjì. Ohun tó yẹ ó ṣe ni pé tó bá fẹ́ súnmọ́ Àní ìwọ súnmọ́, ṣùgbọ́n mọ̀mọ́ kọ̀ǹdẹ́ẹ̀mù Two-Face torí pé o ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ síta. Two-Face sọ̀rọ̀ ọ̀tà ìtumọ̀ sí pé òun náà sọ́pọ̀tì Two-Face. Gbogbo yín lẹ mọ Ayọ̀ Mákùn, Ayọ̀ Life àbí comedian ni òun náà bọ́ọ̀tà ó ní kíní máa ń ṣẹ̀yìn èèyàn náà. Industry yìí ohun tó bá ti bàjẹ́ lẹ máa ń fẹ́ sún mọ́, ọ̀rọ̀ tó gùn ni. Ṣùgbọ́n lórí Facebook blogger kan bẹ, mi ò fẹ́ dárúkọ rẹ̀, gbogbo yín lẹ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ á mọ̀ pé ní bàbá lẹ mọ̀ ń pè é. Ṣé ti mọ blogger yìí tó máa ń tú àṣírí gbogbo àwọn sẹ̀lẹ́ẹ̀bù, ẹ̀yin lẹ mọ̀ o. Ó ti ń sọ nǹkan kan pé òun fẹ́ tú nǹkan kan tó ṣẹlẹ̀ tẹ́yìn èèyàn ò fara sí, pé nǹkan kan ṣẹlẹ̀ orúkọ ẹni ẹ̀ ó ní nǹkan kan, orúkọ blogger ó ní nǹkan kan ṣe pẹ̀lú gist, òun fẹ́ sọ nǹkan kan pẹ̀lú olólùfẹ́. Ṣó ti yé yín? Ṣé ẹ ti já sí? Blogger ẹ̀ ló ní nǹkan kan tóun fẹ́ sọ, à ń dúró dè o. Nínú ọ̀sẹ̀ tá a lò tán iná ọjọ́ Jímọ̀ la gbọ́ ikú òǹkọrin nì. Èèyàn ní tá a mọ̀ sí Ṣẹ́ńwẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ mọ̀ sí. Ǹjẹ́ ṣe é rántí rẹ̀? Ṣe é rántí Ṣẹ́ńwẹ́lẹ́? Àwọn akọrin wọn sì ń kámẹ́rà orin wa. Yé kò ní dá fébò tó ṣe kò ṣe. Bébò bá kúre kò ní sùn re. Ẹ̀ta mi eléri gbébò yìí ní ń báyé jẹ́ bàbá o. Èbó ni òjá máa délé bọ̀ sọ́nà ọmọge. Bàbá ti rówó ló ń rọ́bà tó ní ìrìnmọ̀ wo gbogbo. Wá ti fẹ́ rí méjèèjì kóra wọn. Àwọn ọkùnrin àwọ̀ wa mọ̀ ràn jù. Ànímọ̀ pẹ́pọ̀ tó ti rọ̀nà gbogbo yé. Àníkọ́lọ́ nǹkan èèyàn ni. Gbogbo yẹ̀ wo oṣù yìí lẹ̀lẹ́ ní jáǹkì kan. Dájú bá sọ láti tún òfin tuntun. Ó ní tó bá di January 27. Wọ́n gbọ́dọ̀ kókó ṣé wọ́n lẹ̀ yìí mọ́. Ká padà sí fọ́mú aláwọ̀ àtijọ́ sí. Ìpínlẹ̀ àwọn amọ̀yàn tó wà fáńgbòrò. Gbogbo wèrè sáńtì lọ́ọ̀bà gbé dúró. Bàbá sọ lọ́rùn àkótúbù jẹun yé. Ṣé ẹ ti gbọ́ báwọn? Òun lẹ ti rí òun. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ Mukaila Ṣẹ́ńwẹ́lẹ́, òun lẹ ti gbọ́n. Ṣùgbọ́n nípa ikú tó pa Mukaila Ṣẹ́ńwẹ́lẹ́,
lọ́tún lósì làwọn èèyàn ń sọ pé kí ni irú kú wo ló lè parú èèyàn báyìí. Ibẹ̀ náà láti rí àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n mò ń bọ̀ náà kọ́mọ rẹ̀ tó sọ̀rọ̀ ẹ jẹ́ ń sọ fún yín, ẹ jẹ́ kẹ́ ẹ rí. Mo jẹ́ ọmọ bíbí inú wọn. Nọ́mbà kí lẹ jẹ́? Ẹ̀yin ni àkọ́bí wọn. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀? Suddenly náà la kàn rí bẹ́ẹ̀ fún ìrọ̀lẹ́ àná gbogbo àjọ wa ń lé ní so ó ní nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò so omi lọ omi kírun ìgbà tó mi wá dá rẹ kírun wọn kọ́kọ́ ṣáájú wa kírun àwọn wọlé wá sọ fáwọn náà pé káwọn lọ kírun bàtà táwọn sálámù tán làwa kírun títí wa bàtà à ń kírun lọ́wọ́ wọn àlejò yẹn dé ọ wọlé àwa jókòó síta within 5 minutes lálejò yẹn wọlé pa kò sí kan tó ṣe ó kàn wá pé wá pé káwá wò wọ́n yẹn ṣe bàtà táwọn àti wọlé wọ́n ti ń gaps. Wọ́n ní wọ́n gbé wọn lọ sí general hospital lánàá. Bẹ́ẹ̀ni. Pé wọ́n ní ká máa gbé wọn lọ síbòmíì. Is that true? Bẹ́ẹ̀ni, ìgbà tá a dé general hospital ìgbà tí dókítà àtẹnudìsí wọn ó sọ fún mi pé VIH ó wà yẹn owó tí nǹkan kan dà nǹkan kan mọ̀ nǹkan tó ń jẹ́ VIH mi. Ìgbà tá àndá ẹlòmíràn dé tó jẹ́ personal doctor ti wọn wọ́n try láti attend sí wọn wọ́n keep on trying wọ́n sọ pé wọ́n faint or something like that wípé pọ̀sì wọn àmọ́ pọ̀sì wọn. Ní ọjọ́ kárí àwọn nọ́mbà àwọn ọmọ wọn náà ni bàbá yìí. Kí ló ń kọ́ yín? Abdulrakeem. Nọ́mbà kí ni ẹ̀yin wà? Ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ tẹ̀lé bàbá yìí. So ẹni yìí ń kọ́? Ó ní nọ́mbà 4. Ok, ló kọ̀ lé yín. Ẹ ṣe gan-an lọ́dún pẹ́. Àlìmá nílé lórí ayé wa dùn lóyún àlìmá ló lọ́wọ́. Bó bá ṣe jẹ́ nípasẹ̀ ń wẹlẹ́ gangan á sọ fún yín tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀. Òrèǹté ló dé kan lé ní. Ọmọ ọdún mélòó ni ọmọ mélòó ló bí? Ìyàwó mélòó ló bí? Ní Nàìjíríà ní ìsìn sẹ̀lẹ́ẹ̀bù náà ni. Ẹ bá mi kí owó rí. Ẹ̀yin èèyàn mi ẹ tún gbọ́ ilé ẹ tún gbé. Ṣé o ṣe jọmjọm? Àdúgbò bàbá o asákò lórí. Mo lọ Island. Ọdún méjì oṣù méjì mo lọ sùsù. Wàá kú lè fún mi. Gàrú. Gbogbo ẹsẹ̀ báyìí délẹ̀ láì ṣe gbòòrò. Ó gbòòrò ìjọba ọ̀pá. Wá ṣe ni. Lọ́gbọ̀n wa. Bí owó oorun sí mi. Náà gbọ́dọ̀ náà. Ìmọ̀ nǹkan sọ. Orí mo sùn ní kí n kọ́ máa jù. Ìgbé mi ló ń sọ fún mi pé tọ́. Báwo jà? Bóyá kí n tó kí n bá ń wò àwọn aṣọ yẹn máa máa gbé. Máa máa ṣó mẹ́ta lọ́sẹ̀ sí. Mo tún ń wo nǹkan wo fún mi kọ́. Ṣé bóyá àmọ̀ bóyá máa ta? Wọ́n bá ń wò ní pèsè. Bọ̀ báwo lára yín sìn? Ó pé mi tọ́ pé mo ti gbàgbé bàbá. Ṣé lè Orí bí ìjọba ń gùn mí. ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ ká pa àwọn bàbá wa yìí tì má jẹ́ ká pa àwọn àgbààgbà yìí tì àwa náà ń lọ ipò yẹn lọ́jọ́ kan o ẹ rántí o àwa náà ń lọ ipò yẹn lọ́jọ́ kan. Tó asákòkó òun lè ń wò yìí kọ́lọ́ọ̀bá kó bá wa fi ọ̀run kẹ níbi tá a ti ń ṣe léyìí náà ẹja tún. Mo jẹ́ ojú ọmọ bá ń jẹ́ kúrà fún ìyá rẹ̀ ní ìlú ẹ̀yìn wọn lọ́mọ. Inú ìyá yìí dùn fún gbogbo nǹkan tó rà fún. Ẹ ṣeun ẹja kúrò lórí eléyìí torí pé èèyàn ọmọ Nàìjíríà tẹ́ ẹ fẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó lọ tí mo béèrè lọ́wọ́ yín pé ẹ dákun níbi ìsìnkú K1 The Ultimate tìyá rẹ̀ pé ẹ gbọ́ ẹ dákun kí lẹ rò bóyá yóò ṣẹlẹ̀ náà ta ní òkèèrà wọn ṣé Pàṣọ rí Táyé Currency nàbí Currency ó rí Pàṣọ àwọn méjèèjì lọ ṣùgbọ́n kò wá yé mi wọn ò
wọn ò pàdé ẹjẹ́ á máa wò ná ibo lẹ́rù bóyá wọn ò tún ti pàdé ná torí a rò pé bóyá ibi tó yẹ káwọn méjì ti pàdé nù ṣùgbọ́n wọn ò pàdé ńbẹ̀. tèmi tí ń tòótọ́ Gbẹ́ngà Ọláyíwọlá ó yàtọ̀ dáadáa lèmi ń fẹ́ ìgbà tí wọ́n bá pàdé ìjẹ́pijọ́ náà nìjà ó parí ṣéjà tiẹ̀ ń bẹ́ ń bẹ̀ ṣé wọ́n tiẹ̀ jà bí ẹ̀yin lẹ mọ̀ èmi ń lọ látúpàdé.